méjì ẹ bá ń kí ọba ọmọ bàbá ọlọ́dún ẹ sá máa yọ̀ ẹ kú ọdún ọlọ́dún ní mọ́dún ẹ bọ́dún bá ti ìdè bàbá ọlọ́dún elékùkù ní mọ́dún rẹ̀ lálárèrè bẹ́jọ́ láṣẹmọ́ tiẹ̀ nínú àpà high chief Dr. Kẹ́hìndé ti fàṣẹmọ́ tiẹ̀ láàrin gbogbo wa ẹ̀kẹrin onífàmùsì ẹ̀kú ọdún ò bàbá lónìí kẹ́ẹ̀pẹ́ láyé ọdọọdún ní láṣọ lógúnlógún ọdọọdún ní ìròkóso lọ́gbọ̀nlọ́gbọ̀n èjìrẹ́ ọdọọdún léwé bí ayáṣà àádọ́ta ẹ̀yà ẹ̀ta ẹ̀ níyàwó kú èjìrẹ́ ọ̀kí wọ́n sì mọ̀ kí bàbá mi èjìrẹ́ ọ̀kí ọmọ ìyá méjì tí jí ìjàdù ẹ̀wà wíníwíní lójó orogún èjìwọ̀rọ̀ lójú yẹ́ òdèrè yeye ṣe bí ọba bàbá múde Kẹ́hìndé kámúde táyé ń dówó ẹsẹ̀rú ìbejì àbí wọn léra àwọn ní téńté lórí ẹ̀mí bàbá mi ti ẹ̀mí lórí ìyeyè àṣẹṣà mọ́dún nínú ọláńlá pẹ̀lú dẹ̀ra ní èjìrẹ́ ọ̀kín ọ̀yà ọ̀tá òní tẹ́ láyéláyé ọwọ́ adìlé bàbá ẹ̀yìn tó bí yín lọ́mọ olúrorí ọ̀tẹ̀rẹ̀ tápà tó nìgúnná ọ̀tẹ̀rẹ̀ ńlẹ́ ọmọ àfàmọ̀ṣèlú èjìrẹ́ mo lùgúdú mo jọkọ́sọ́ kí n tó bọ́yá lọ èrò tẹ̀ǹgbà ẹ bọ́lọ̀ wẹ̀yìn gbogbo yàlẹ̀yàlẹ̀ tọ́ba yẹn tápà yóò sì sinmi àgbàjà èmi ọ̀sọ̀rẹ́ tápà àwọn onẹ́kún èjìrẹ́ ń bi kíkíní gbé ń ṣeré o kíkíní ọlọ́rẹ̀ ìjọ kò jẹ́ ilé kan bẹ́lẹ̀ bàbá rẹ̀ lé bàbá ti jí ká máa gbára wa lómi lọ ní èjìrẹ́ ọ̀kín ọmọ ìyá méjì tí jí ìjàdù ẹ̀wà tápà lè ń pe olúbísí ọmọ ẹ̀kọ́ kò yáyò kò ní rẹ̀ wá gara Elédùmarè ọba ẹ̀ṣọ́dún èyí nínú owó nínú ọlá nínú ẹ̀kú baálẹ̀ ọ̀rọ̀ ni talẹ́ni tọ́rẹ́ mi níṣẹ́ tó ní àpègà jọba táwa bá mi kọ̀rẹ́ mi ìmùlẹ̀ mi èjìrẹ́ mi tí ń ṣọdún lónìí talẹ́ni tọ́rẹ́ mi wá àpèkẹ́ ògbé bí bàbá mi ni ọbẹ̀ ẹ̀dọ́ onífàmùsí àwọn wọn ní kí n bá wọn kí ọ̀rẹ́ àwọn tí ṣọdún lónìí alásẹ̀lẹ̀ ṣọdún èyí àjọ péjú ṣe tẹ̀mí ní ẹja lù mí o ẹja lù mí o mo délé tápà lè ń pé ẹja lù mí o èjìrẹ́ di tápà èjì nẹ́nẹ́ báàbò èmi àpèkẹ́ àjọba tán kì í pẹ́ ní fọdún èyí ṣàṣemọ́ ìyálóde apẹ̀tà tọ́jọba bò mí lọ.